Via Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Hello everyone. Afawa kan ṣe wá sí nígbà tí màmá tó bí K1 tí màmá jáde láyé ó ní gbogbo àyè tí màmá yìí di fún K1 kan bá bí Ọlọ́run kí n tí màmá yìí di kó má yọ lẹ̀ màmá wa kú tá ikú láàrin oṣù mẹ́rin àbóṣù márùn ni àwọn ariwo bíi márùn àbí mẹ́fà dẹ̀ ti tó tẹ̀léra wọn ẹlẹ́ẹ̀keje ó ń kànlẹ̀ kọ̀ọ̀kan lọ́mọ jẹ́ kó ṣẹlẹ̀ figure 7 ó pàtàkì ẹ wò ó lápèjúwe màmá kú tá ikú ariwo ganu sí ògbórí afẹ́fẹ́ ó ganu sí kò ganu sí àkàsà ìganu sí gbogbo wa lájọ wà ń bẹ̀ jọ́nà lọ níjọ́ ganu sí ìyẹn lọ ó kúrò wọn ò tí ì sọ yẹn tán ariwo yẹn lọ lẹ̀ lọ́wọ́ ariwo ó gbé kọ́ọ̀lù president ó gbé sórí internet ariwo yẹn náà tó jáde nǹkan ńlá kan ni o tọ́nà wọn bá ṣàánú èèyàn láti gbé irú conversation bẹ́ẹ̀ yẹn jáde with any reason ó tó nǹkan tó ti kó problem bẹ́ẹ̀ lómi láyé o Ọlọ́run tó ṣàánú K1 Ọlọ́run tó ní kó mú jẹ omi tó tẹ̀lé ìyàwó kúrò nílé ìyẹn náà tó dariwo ó kọ ìyàwó sílẹ̀ kò kọ ìyàwó sílẹ̀ ìyẹn náà tó dariwo láàrin ọjọ́ wo síjọ́ wo ìyàwó lọ kò pariwo béèyàn bá ń bá obìnrin jà tó bá dákẹ́ jẹ́jẹ́ kéèyàn tó ṣòkòtò ẹ̀sán o Ọlọ́run nìkan ń ló lágbára rẹ̀ ju tóbìnrin lọ ìyẹn tó lọ bẹ́ẹ̀ ariwo orí kọ̀lí ń tẹ̀fín ó lóun lòun dá fújì ilẹ̀ ó lóun kọ́ lòun dá fújì ilẹ̀ number 5 nìyẹn ìyẹn náà tó gbàgbóró kan gbogbo ayé tó ń wò pé sọkùnrin yìí nìkan ni nǹkan mọ̀ dé ẹ wá bá bẹ lọ́hùn gbogbo ẹ̀yin àfáà tẹ̀ súnmọ́ ọkùnrin yìí tọ́sàdúà gbogbo wa ni wọ́n ń pè lọ́tún lọ́sì ẹ bá bẹ Ọlọ́hun ìyẹn náà tún lọlẹ̀ ó jẹ́ nọ́mbà kíni ó jẹ́ nọ́mbà 5 nọ́mbà 6 bá tún yọjú bàbá bá tún ní mẹ́mbà Celestial Church lòun ariwo tún gbàlú kan ọmọ tó ní sẹ̀lẹ̀ lòun ọmọ tó ní kíní kan lòun ó jẹ́ nọ́mbà 5 olóhùn kọ́ church fún àti jẹ́ mẹ́mbà sẹ̀lẹ̀ ò nítumọ̀ bẹ́ẹ̀ ọ̀nà tó lè gbà mú controversy wa àìmọye ẹni tí ń bẹ ní Islam tó wà ní ẹ̀sìn mi tẹ́yìn ò lè fura sí àìmọye ẹni tí ń bẹ ní sẹ̀lẹ̀ tí tó ń bá wa sin lọ́hùn tí ń yọ lọ Mẹ́kà tẹ́yìn ò lè fura sí bẹ́ẹ̀ tí ìwé ìbọ̀rọ̀ yẹn ṣe wá ó jẹ́ kó di controversy ó jẹ́ mẹ́fà láàrin oṣù mẹ́fà márùn láàrin oṣù márùn mẹ́fà láàrin oṣù mẹ́fà ẹlẹ́ẹ̀keje wá dé ọ̀rọ̀ aeroplane ẹlẹ́ẹ̀kẹfà wá dé ọ̀rọ̀ aeroplane Ọlọ́run fi ìfẹ́ tó ní sí K1 Ọlọ́run wá fi hàn gbogbo ayé pé mo fẹ́ràn ọmọkùnrin n tó ṣẹlẹ̀ níjọ́ láàrin ìṣẹ́jú kan sí kejì tó lè gbẹ̀mí èèyàn ni bí tó bá àwọn ọmọbìnrin kan ní à ń pè ní pilot tí mọ́tò tẹ̀ pa l'Abuja ń jọ sí sámà ò torí ẹ̀yà ayé continue tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń jọ yẹn náà ayé ó continue tó bá jẹ́ àwọn jet àwọn plane yẹn tó máa ń lo agbádá tó máa ń gbé bí drum síbi apá ẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ lágbára ẹ̀ wà tí máa yí engine tó bá jẹ́rù yẹn ni lèyẹn súnmọ́ plane tó bá yẹn tí ẹ bá ìtàn engine kíní yẹn lágbára débi pé kò sí tí ó lè wọ́n mọ́dọ̀ á wọ́ kíní yẹn á gbé wọnú engine yẹn nǹkan náà ó lè jóná. ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa aeroplane téèyàn bá súnmọ́ aeroplane jù tó bá jẹ́ àwọn jet tí ń lo onírogodo yẹn ó dàbí ẹni pé plane níjọ yẹn ó dàbí ẹni pé tí ń lo fan àbí kí n ti ń pè propeller ó dàbí ẹni pé tí ń lo propeller ni mi ò rántí dáadáa tó bá jẹ́ onídrum ni a jẹ́ pé wọ́n ti tàn náà engine ní tàmí yẹn engine tí plane fi máa rìn lórílẹ̀ ní a sì ti tàn tí wọ́n bá ìtàn ilé yìí ti ń gbé plane fò tó jẹ́ pé ó ń fa agbára ó ń fa atẹ́gùn tó wà lókè sánmà ní ń fa by force ló náà fi ń lọ sókè tó bá jẹ́ pé tàmí yẹn wọ́n ti tàn ní ìtàwé yìí kọ́lá màmí ọba mi wá gbé aburú fọ Àyìndérù ọba mi gbé aburú fún ọmọ anífowóṣerú ọba mi sọ pọ́jọ́ rẹ̀ ò tí ì pé oore tó kù lẹ́yìn tó tún rí àmọ́ lọ ṣàtúnṣe lọ adjust lọ fura ntí mẹ́sẹ̀jì ọjọ́ aeroplane tó mú wá nìyẹn o bọ́lọ̀ ń bá wá fún yàn ní tẹ́lọ̀ ń bá fún yàn ní wọ́nì tí ò bá tẹ̀lé ìdánimọ̀rí òkà náà ti là ó fi kìrọ̀ tún. fàfin kò lè ṣe làwọn ìbúra tún. Via Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends.